Dúdú mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò ẹ̀kalẹ̀ ẹ̀kú dédé wò ṣàlàáfíà ni mo bá gbogbo wa pátápátá àwọn ọmọ kóòtù òjíire èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ọmọ́tádé ṣe ẹfun ṣayọ̀ ọmọ bíbí rere láti ìlú Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fẹ̀mọlẹ̀ èmi lè sọ àkẹsàn lérí ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Mo kí wa wípé a tún káàbọ̀ sórí ètò wa ètò mi ètò yín ètò onígbà ìwáṣẹ̀. Mo wá dúpẹ́ gidigidi lọ́wọ́ ìyá mi. Ẹ jẹ́ kí n tún gèlè mi ṣe ẹ jẹ́ kí n tún gèlè mi ṣe bóyá máa rí boyfriend lálẹ́ orin alẹ́ yìí ayé bẹ́ẹ̀ náà làwọn iṣẹ́ ajé ìtẹ̀yìn náà tàbí pamọ́ àwọn yẹn náà gorí wọlé. Ẹ káalẹ́ ẹ kú dédé wòye ẹ káàbọ̀ sórí ètò wa ètò mi ètò yín nígbà ìwáṣẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò. Iyemọjaye. Iyemọja balùbọ́sà kò fi rò fọ́ Iyemọjaye. Iyemọjaye, Iyemọja gbà. Iyemọjaye, Iyemọja gbà. Iyemọja balùbọ́sà kò fi rò fọ́ Iyemọjaye. Iyemọjaye ooo Iyemọja. Iyemọjaye ooo Iyemọja gbà. Iyemọja balùbọ́sà kò fi rò fọ́ Iyemọjaye. Iyemọjaye. Iyemọja gbà. Iyemọjaye. Iyemọja gbà. Iyemọja balùbọ́sà kò fi rò fọ́ Iyemọjaye. Iyemọja balùbọ́sà kò fi rò fọ́ Iyemọjaye.
sórí ètò wa, ètò mi, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. Nígbà ìwáṣẹ̀ lètò. Mo kí gbogbo wa wípé a káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọmọ́tádé Ṣẹ̀fúnṣayà láti ìdílé Onígbàkúlé níṣẹ̀rẹ̀ Ọlọ́fin múlẹ̀ èmi lọ́mọ pápá kúkú àmúròkè Ìjẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ dódò kẹ́ parọ̀, bẹ́ẹ̀ dódò kẹ́ padà gbá ìgangan inú omi lẹ́nìkan kan ò gbọ́dọ̀ pa jẹ. Èmi lọ́mọ erin wọ ọ̀pá ẹgbẹ̀rún àjẹ òṣòwò ọ̀pọ̀ bórí àwọn pàdé ẹni ajé wa kiri orí mi wú, orí mi wú, orí mi wú. Mo kí gbogbo wa wípé a káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe, gẹ́gẹ́ bí a ṣe máa ń tò ó àti fi orin wọlé àwa gbé ìyá wa ìgbà ojúmọ́ ni wọ́n fún wa àti òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko wa. Àwọn ni wọ́n máa wá, àwa ni wọ́n máa bá ní àṣẹ Elédùmarè ọba wa, ọba àjíkí, ọba àjíkẹ́. Èèyàn méjì kọ́, ẹyẹ méjì kì í jẹ́dìẹ bí ò bá ṣe ìyá mi, ẹbí mi, bàbá mi láti ìlú Ọ̀tà lọ́hùn-ún tí orúkọ wọn ń jẹ́ Ọ̀ṣunfúnkẹ́, tí gbọ́ á mọ̀ sí Adunni Oníṣọ̀pọ̀nà ìyá aláàánú. Mo kí wọn wípé wọ́n káàbọ̀ sí orí ètò yìí, máa tó gbé wọn wọlé. Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, bóyá nẹ́tíwọ̀kì ni o, I don't know what is going on. Gbogbo ẹ̀ kàn ń ṣe bàlàbùlù ń bí ni. Ẹ ṣá jẹ́ kí n tiẹ̀ wò bóyá mo ti rí wọn níbẹ̀ yẹn. Okay. Ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lálẹ́ yìí ò tẹ́lẹ̀ fún mi. Ẹ jọ̀ọ́ ẹ má gbé yẹn wá o, ẹ má gbé yẹn wá o, ẹ má gbé yẹn wá o, ẹ má gbé yẹn wá. Ètò tá a gbé wá lálẹ́ yìí, ètò tó gbọ́n tí ọ ní o. Ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀ ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀kálẹ́ ṣàlàáfíà ní gbogbo ilé wa wà. Gbogbo àwọn ilé ńkọ́ àti àwọn ìyá mi àtàwọn bàbá mi àtàwọn ọmọ mi. Torí pé mo rí pé ọdún yẹn dùn, ó gan tí ọ. Ọdún dùn. Èmi ká mi ṣe libi, mo darapọ̀. Àdúpẹ́ ọdún dùn. Ó máa dùn fún wa náà ní láṣẹ Ìdùmarè. Àṣẹ. Mo kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Sórí ètò wa, ètò yín, ètò tí ẹ ti mọ̀ tipẹ́tipẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gidigidi fún ìgbélárugẹ ètò yìí nítorí ọ̀pọ̀lápè díẹ̀ la fi fún. Nínú àwọn díẹ̀ tí wọ́n fi fún, Ọlọ́run bá mi kàyé mọ́ wọn. Nítorí nígbà tí ó di àsìkò kan ní ṣé kinní yìí ti lọ sókè jù ni àbí ó ti lọ sílẹ̀ jù, torí pé mo rí i pé ilẹ̀ ní ìdajì nínú kinní ni ó ń hàn. Ẹ jẹ́ kí n rèsì ẹ̀ sókè díẹ̀ ṣíún, àbí báwo la ṣe máa wá ṣe báyìí. Ó dàbẹ̀ ní pé ó ti lọ sílẹ̀ jù. Ó dàbẹ̀ ní pé ó ti ń bá dé bọ̀ báyìí. Ṣẹ̀rí tí wọ́n bá gbéyàn wọlé, ó tún máa ṣàwọ̀pá máa pín sí méjì ni. Bẹ́ẹ̀ni. Ibi báyìí mi ni mò ń rí ń bí, òun lára mi ò ṣe balẹ̀. Ẹ ṣé ìyá mi, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káàbọ̀. Ẹ bá mi ṣe àkàjúwe ara wí. Ẹ bá mi júwe ara yín gbogbo lé. Kálẹ́ o, gbogbo àbọ̀rúgbọ̀yè, gbogbo ẹ̀yin bàbá mi, oore yèyé fẹ́yìn ọlọ́ṣun. Ẹ̀yin ni ìmọ̀jà àyílẹ̀ o. Gbogbo ẹ̀yin olórìṣà pátápátá, àṣekábíyèsí gbogbo olórìṣà. A tó bá ṣe kábíyèsí gbogbo ọba aládé pátápátá, aláṣẹ kábíyèsí fún àtúnṣe kábíyèsí òde. Àkí gbogbo ẹ̀yin bàbá mi pé ògbó atọ́, mo kí yín pé ògbó atọ́ o. Èmi ọmọ yín, èmi àbúrò yín, èmi ẹ̀gbọ́n yín, èmi ìyá yín ni mo tún dé ráì
Ọ̀ṣúnníkẹ́ Ọlọ́ṣundé Àdùnní Oníṣọ̀pọ̀nà ọmọ bíbí yín nínú ìlú Ọ̀tà Ìgọ́mọdé Afìlẹ̀yẹlè èmi náà mo tún lè ní alẹ́ yìí ẹ̀ka alẹ́ o ẹ̀kújọ́ méjìjọ́ mẹ́ta. ọkàn pẹ̀lú mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá mi tí Olúwa lò yín láti túbọ̀ máa bá mi gbé ètò nígbà ìwáṣẹ̀ lárugẹ nítorí ṣẹ́rí àwa ọmọ kóòtù òjíire nǹkan ò kí pẹ́ sú wa nǹkan ò kí pẹ́ sú wa ọdún wa ń ta gbogbo wa ní ọdún wa jápọ̀ mọ́ra mo ní mo ti gbọ́ nísìnyí tó wá rí tí ẹ̀yin náà ti wọ́n wá ṣe ní bí ẹ̀bẹ̀ rí lé ránsì oníkálukú tó wá yadé mo ní ẹ máa dúró ni ọmọ bàbá mi yìí wà níbí a máa gbádùn ara wa tààrà. ká máa ṣe náà nìyẹn kí gbogbo aká yí padà nígbà wáṣẹ̀ kí àwọn ọmọ wa tán ṣẹ̀ṣẹ̀ ń dìde kí wọ́n rí pé nígbà wáṣẹ̀ òun fi ọkàn balẹ̀ ó lè dùn. ẹ ṣé mo dúpẹ́ ìyá mi Àdùnní Oníṣọ̀pọ̀nà oyè yìnyẹn mo gbọ́dọ̀ pé àbíyè ọlà olórí àbíyè bẹ́ẹ̀ ni àbíyè ọlà káàbọ̀ sórí ètò ìdánilẹ́kọ̀ọ́ tèmi ní ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ omi ò rí ẹnì kankan kíní yẹn dẹ̀ nǹkan ṣẹ́jú ni anyway bó bá ṣe rí tí ò bá tí ì kú a ṣe wà ní orí kíní nìyẹn wọ́n lè wà ní ẹ̀yìn kíní torí pé nẹ́tíwọ̀kì kò fara dúró jẹ́ kí òògùn náà bóyá ó ti ẹ̀ ń rí ìdìrára ó ń kà òkè agogo tí ń ka wákàtí ó ń kà lọ a máa tó bẹ̀rẹ̀ sí ní rí ó ń kà. Ìdánilẹ́kọ̀ọ́ ti èní ó jẹ́ nǹkan tó máa ṣe kinní díẹ̀ nítorí ohun tí ọ̀pọ̀ ènìyàn mo ṣáà sọ pé ọ̀tọ̀ ni nǹkan tí mò ń kà ọ̀tọ̀ ní péjì tí mo wà mo ti rí yín sìn mo ti rí èyí lọ́jọ́ kẹsàn-án mo ti rí ibi tí mo kọ sí. Ìdánilẹ́kọ̀ọ́ tèmi yìí láti inú ìbú ni ìdánilẹ́kọ̀ọ́ tèmi ti máa wá ìyá mi ẹ máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ láti inú odò mi ò wá mọ̀ bóyá ọ̀sà ni o ṣùgbọ́n odò ṣá ọmọ ayẹyẹ jù mí lọ lórí ẹja jíjẹ yálà ní tútù ni o ní pòdópòdó ká ti mí ṣe làwórì àrí gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ omi àṣetá ìmọ̀ òyò àṣetá àwọn omi jẹ́ buyì kí pọ́pọ́ ó máa ṣe tárátá torí àtàjọ káàkà mú ni kí tayẹ́rìyẹ́rì ẹrù bẹ́ẹ̀ máa ń bá rí ẹ̀rù káwárí ẹ̀fọ́ bàyí tù. a máa sọ̀kalẹ̀ sọ́wọ́ ìjẹ̀gún àwọn máa bẹ̀bẹ̀ a máa fi fẹ́ra lẹ̀ kọ̀ọ̀kan. I'm homesick. I'm missing them. Ayúnléyún mi, mo ti mọ̀. Wọ́n wà lẹ́yìn ìkíní ni. Wọ́n love fún yín lọ. Ayọ̀. Ẹ̀jẹ̀ yíyan kájẹ kí. Kátọ́jú ọlọ́pọ̀ọ̀rọ̀ a máa jẹ lọ́pọ̀ọ̀rọ̀ alọ́pọ̀ọ̀rọ̀ yẹn ìdíàlà tí méjì jẹ́ gàrí sọ̀rọ̀ káfí mímú gàrí gbọ̀n. Gbúrí ọlọ́bọ̀ọ̀rọ̀ àfíṣe gbúrí ọlọ́bọ̀ọ̀rọ̀ wọ̀. Àsìkò iyọ̀ oríṣiríṣi ló máa wá sókè olókùn máa bù òkè rẹpẹtẹ. A wá sókè adayọyọ sókè. Àwa ti jẹ̀gbádùn Nàìjíríà. Ayọ̀pá jayé lọ́pọ̀ bí àwọn ìjòyè ní. Àwọn ìjòyè. Àsìkò yọyọ yẹn. Ayayayayayaya. Bó ṣe jẹ́ yan kóòkó náà. Parí rèwẹ. Ẹgbẹ́ wa múyọ̀ṣẹ́wọ̀n ní ká fi kú. Káì àjẹlá látàkìtì lọ gbọ́kìtì lu bàbá gbọ́kìtì lu ya
Àlàyé tí ó wà lájẹ tàgìtì lódó bó bá ti wá jásí Òṣùpálà ẹkọ mílí àtẹta àlọ dèrè wẹ. Yé pa. Ẹ̀yin bàbá mi fún ẹ ṣe ẹ ká wọ́n lọ́ọ̀fù yìí lọ rẹpẹtẹ ṣẹjẹ wáyé ń dùn mọ́ wọn ni. èmi ká mi lọ́ọ̀fù yìí o ẹ ṣe o. Ọ̀rọ̀ ẹja jíjẹ yálà ní tútù ní pòdópòdó ní yíyan tàbí ní dídín. Ìyá mi. Ẹ ṣe kí ni àwa ẹ káàbọ̀ ẹ máa bọ̀ ẹ máa. olólùfẹ́ nígbà wáṣẹ̀ àkíwà mo dẹ̀ kí gbogbo àwa ọmọ Oníyèmájà ọmọ Ọlọ́ṣun ọmọ Elérinlẹ̀ mo kí gbogbo wa. Ní abẹ́ bó ti wùn rí gbogbo òòṣà tó wà lókè ètò ló wà nísàlẹ̀ omi. Kábíyèsí. Gbogbo ẹ̀dá tí rúmalẹ̀ bá ti fi hàn gbogbo òòṣà tá à ń bọ lókè ló wà nísàlẹ̀ omi. Báwo èèyàn dẹ̀ ṣe rí lókè bẹ́ẹ̀ náà ló ṣe wà nísàlẹ̀ omi. Ṣùgbọ́n gbogbo àwọn èèyàn a fi ojú sí ọ̀rọ̀ Iyèmájà nìkan. Kì í ṣe Iyèmájà nìkan ní òòṣà tó wà nínú omi tó jẹ́ pé apá kan èèyàn apá kan ẹja. Ó dàbí pé a ṣe gbé ọba káàkiri nísìnyí Ọọ̀ni jẹ́ olórí gbogbo ọba alẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni Iyèmájà ṣe rí. Nínú odò iná láti rí àwọn àrògìdìgbà tó ń ṣe baálẹ̀ odò. Bá a ṣe ní ọba lókè tá a ní baálẹ̀ tá a ní akọgun tá a náwọn òjòyè bẹ́ẹ̀ náà ló ṣe wà nísàlẹ̀ odò. Fún àwọn ẹ̀dá tí Ọlọ́run bá kádàrá pé ó máa rí àṣírí wọn òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé Ọlọ́ṣun ni mi ò gbọ́dọ̀ jẹ́já o oníkìní kan ni mi ò gbọ́dọ̀ jẹ́já o. Kí ni Olúwo ló bí ẹ gangan tó fi takorú ẹja tó ò gbọ́dọ̀ jẹ? Gbogbo àwọn bàbá mi tó jẹ́ babaláwo wọ́n ń gbọ́ mi bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó máa ní olú tó máa bíyàn wá láti ìsàlẹ̀ omi tó máa sọ pé irú ẹja báyìí òun ni kó máa jẹ. Mo ti rí káńtà yẹn níbí mo kàn hàn bí ni. Àbí olú tóbi ó so mọ́ pé kó má tiẹ̀ jẹja rárá o. Olú kan lè bíyàn pé olú bẹ́ẹ̀ bá jẹja rárá. Bẹ́ẹ̀ ni tó bá lọ tẹ fá tí odù yẹn bá jáde ó máa sọ fún pé olú báyìí ló bí tí ò gbọ́dọ̀ fi jẹ ẹja. Nídàkejì wọn á wá tún wá sọ fún pé tó bá délùú tí òṣò ń jẹ o tó bá yẹ pé ẹja ló wà ń bẹ o ìwọ fá tó bá jẹ kárámà ní o. Ọ̀pọ̀ lè sọ pé Ọlọ́ṣun ni mí mo dẹ̀ ti decide pé mi ò gbọ́dọ̀ jẹja. Olúwo ló bí ẹni nísàlẹ̀ odò tó ò fi gbọ́dọ̀ jẹja. Ìrìn àjò yẹn kẹ̀kẹ́. Ìrìn àjò yẹn lágbára díẹ̀. Ọ̀ṣun àwọn bàbá mi tó jẹ́ babaláwo wà níbí o wọ́n ń gbọ́ pé Ọ̀ṣun gbogbo àmọ̀pọ̀ Ọ̀ṣun kì í ṣẹja o. Ọ̀ṣun kì í ṣẹja o. Ṣé ń gbọ́? Èèyàn l'Ọ̀ṣun òrìṣà dá ẹni tí wọn ò bí òrìṣà tó rọ̀ wá. Òun l'Ọ̀ṣun o. Tá a máa fi sọ pé Ọlọ́ṣun ni wá mi ò gbọ́dọ̀ jẹ ẹja o. Èèyàn ní Ọ̀ṣun o. Ọ̀ṣun ò dẹ̀ bínú jẹja o. Ọ̀ṣun ò di ẹja o. Bẹ́ẹ̀ ni omi ti wà pẹ̀lú Ọ̀ṣun o. Torí Ọ̀ṣun máa ń lọ odò t'Ọ̀ṣun máa ń lọ pọn omi o. Nígbà ìjímìjí. Nígbà ìjímìjí ó máa gbé ládùúgbò ẹ̀ tó máa lọ pọn omi èyí tó fi ń ṣe arẹmọ. Ìgbà tó bá sọ pé
Idẹ ni mo wẹ̀ kí n tó wẹ̀ mọ́. Idẹ ni mo wẹ̀. Bẹ́ẹ̀ni. Odò ló ti lọ pọn mi tó fi ń wẹdẹ o. Wẹ̀rí tí wẹ̀rí ọmọ dákẹ́. Ìgbàtẹ́bínú dé òrù náà ló gbé dání ló kúnlẹ̀ o. Bẹ́ẹ̀ni. Odò mi wọ́n sọ pé ó dẹja o. Àbọ̀rọ̀ bọ̀ yẹ gbogbo ẹ̀yin bàbá wa. Àbọ̀yè bó ṣiṣẹ́ gbogbo ẹ̀yin bàbá mi má bínú. Ṣùgbọ́n ohun tá a rí ni pé tí àwọn bàbá tán sọ fún wa ni pé Iyemọja ló rán àwọn ọmọ ẹ̀ wá sí òkè wá kí Ọ̀ṣun. Ó dẹ̀ ní àwọn ọmọ tó rán wá. Àwọn ọmọ tó rán wá yìí náà kì í ṣe pé wọ́n wá ní ẹja. Wọ́n wá ní ènìyàn tí ó yí ara padà. Ṣùgbọ́n orúkọ wọn ẹja ni. Ó dẹ̀ ní orúkọ tí wọ́n ń jẹ́. Kì í ṣe pé ẹja ni lágbájá, oníkálukú wọn ní orúkọ. Àwọn tó wá tá wá ti wá mọ̀ pé ọmọ ìyá wa eléyìí tó jẹ́ ọmọ ọ̀rẹ́ ìyá wa a ò gbọ́dọ̀ tá a báyìí. Ọ̀ṣun kì í ṣe ẹja rárá. Ọ̀ṣun kì í ṣe ẹja. Ọ̀ṣun ṣe tọ́ṣù bá jẹ́ ẹja kò ní fókè ìpè kò dẹ̀ ní jẹ́yàwó Ọ̀rúnmìlà tí Ọ̀ṣun kì í ṣe ẹja. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ọ̀ṣun kì í ṣe ẹja. Ẹ ṣé. Nípàdé yìí ẹni tí wọ́n bá wá tó bá rárí Ọ̀ṣun bóyá odù tó wá lọ bí ó lè lọ fi ara pẹ́ odù àwọn òòṣà kan nínú omi tó máa kà fún pé irú ẹja báyìí kò gbọdọ̀ jẹ́ nítorí pé nígbà wáṣẹ̀ òun náà rán wá ṣe àbẹ̀wò fún ìyá ẹ̀ tó rárí. Ìyẹn ní tọ̀ṣun. Tí ìyá wa Iyemọja kó láyà sọ̀yà bí olóògùn. Òun ni pé ó ní ẹja tó ní Iyemọja ò gbọdọ̀ jẹ rárá. Lẹ́ni tí wọ́n bá ti fi ara hàn àwọn ọmọ ọjà tó ń gbọdọ̀ jẹ. Alákọ̀ọ́kọ́ ẹja alárùn oníyemọja ò gbọdọ̀ jẹ rárá. Wọ́n ọmọ lẹ́yìn. Fídíò gbogbo nǹkan tó bá wà bẹ́ẹ̀ ló máa kó. Ẹja alárùn. Tọ́pọ̀ ní Titus. Bẹ́ẹ̀ni. Oníyemọja ò gbọdọ̀ jẹ nítorí àwọn kan àrán yẹn òun ni aṣọ wọn. Ẹni tó bá dẹ̀ mọ̀ kán lọ ra Titus lọ́la kí wọ́n ṣe àkójọ̀rọ̀ tí mo sọ yìí. Tẹ́ ẹ bá wo bíbá Titus ó dà pọ́n létí ro fún nísàlẹ̀ ojú ẹ̀ báyìí. Tẹ́ ẹ bá wá ṣe àkótán ẹ ṣí ojú yẹn sókè ẹ pé ó ti kú. Ẹ ṣí ojú yẹn sókè báyìí wọ́n wo ibi dúdú yìí àárín méjì yẹn wọ́n ò bó ṣe máa rí. Àkótán ẹnìyẹn ẹ tó bá lọ sísàlẹ̀ omi tí ìyá bá fẹ́ fi ara hàn dáadáa á rí pé aṣọ ara ẹ̀ bá yà àrùn ni. Wọ́n kì í lọ́tún lọ́sì gbogbo wọn ń gbórí wọlé lọ́tún lọ́sì. Ó dàbí pé awareness iṣẹ́ dé ọ̀dọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe ń wọlé gbogbo wọn kì í màmí Adunni ẹ káàbọ̀ sórí ètò gbogbo wọn kì í lọ́tún lọ́sì. Ẹ kálẹ́ o ẹ ṣé mo dúpẹ́ mi ò ní wáyé tì àmì àṣẹ ẹ ní dààmú àmì àṣẹ bàbá onídìrí gbogbo amẹ́rù lọ o. Àṣẹ Ìdùmarè. Ẹja kejì tí Oníyemọja ò gbọdọ̀ dédìí ẹ̀ rárá mi mọ orúkọ tí a fẹ́ pe ẹja yẹn àwọn ọ̀pẹ́ ẹ̀ máa ń ṣe pàǹpàǹpà báyìí. Tí ó bá ṣìpẹ́ ẹ̀ tán ara ẹ̀ máa ń dàbí rainbow.
ìpẹ́ máa ń tóbi gan, ìpẹ́ máa ń dàbí ìpẹ́ akíká. Pàlàbà báyìí òun ló máa ń rí. Ẹni tó bá lọ sísàlẹ̀ odò tó bá bá wọn pàdé á mọ nǹkan tí mò ń sọ. Tó bá fẹ́ farahàn ni o, tó bá fẹ́ jẹ́ kó mọ àwọn, torí onínú méjì tí lọ sàlẹ̀ odò kó bọ̀ tó bá lọ, tó bá máa fi padà dé òkú ẹ̀ náà bá lórí bẹ́ẹ̀dì kò ní padà sókè mọ́. Oníye máa já gbọdọ̀ jẹ́. Ẹja kan tún wà nínú omi, ẹja yẹn ó dàbí ọdẹ, ó dàbí ọlọ́dẹ fún Yemọja. Ọdẹ náà ni. Ẹja yẹn òun tiẹ̀ kò wọ́pọ̀. Kò wọ́pọ̀ rárá. Oníyemọja ò gbọdọ̀ jẹ́. Ìkẹrin ìyẹn ní ti ẹ̀rù pé ó tó pàṣà eyín ẹ̀bí eyín èèyàn ló ṣe rí. Kí àwọn olóyà mi tó bá wà mí ní online kan má bínú o. Ṣe é pé àwọn French wọn máa ń pa eyín. Eyín wọn máa rí sóró báyìí. Ẹja yẹn bí kò pa eyín ni, eyín ẹ̀ rí sóró báyìí. Màá fi fọ́tò kan ránṣẹ́ sí yín tá a bá ṣe tán. Kò dẹ̀ wọ́n dárìn. Ìlú odò tí wọ́n bá wà ẹ̀kan lọ́dún mẹ́ta náà máa ń jáde síta. K'Ẹlẹ́dùmarè kó máa ṣe wá ní ẹran omi. Tí wọ́n bá mú èèyàn kan láàrin 5 minutes wọ́n máa jẹ́ tán. Bẹ́ẹ̀ ni àwọn dàbí ọdẹ fún ìyá wa ni. Ìwọ tí ọba ti fi ara hàn bí pé kí o fẹ́ lọ sọ̀rọ̀ ẹ máa dúró gẹ́gẹ́ tó máa kàn. Àwọn olùsọ̀rọ̀ pé ẹni tí ó bá ti rí àpẹẹrẹ Yemọja rí tẹ́ bá ti wọ̀sàlẹ̀ omi kẹ́ tó wọ̀sàlẹ̀ omi yẹn ká sọ pé bí irú ibi tí mo wà sí Kọ́lá ẹ ti máa bá wọn tí kì í ṣe 100 ṣùgbọ́n ọ̀nà tó lọ sọ́nà ọ̀dọ̀ Yemọja ọ̀nà yẹn wà bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ àwọn wà lọ́tún wà lósì báyìí. Àwọn dàbí ọdẹ ẹni kì í ṣe ẹja tó ń bùyàn jẹ lẹ́ẹ̀kan tó tọ̀ máa rí wò kò ṣẹlẹ̀. Àwọn ẹja yẹn èèwọ̀ gidi ni fún Yemọja. Èèwọ̀ gidi ni. Àwọn atáwájọ́ Ọlọ́ṣun tó bá sọ pé Ọlọ́ṣun gbọ́dọ̀ jẹja, olú tó bá bí ẹ nínú omi ni o. Olú tó bá bí ẹ nínú omi ni ó máa sọ fún ìpolú ẹja báyìí ni ò gbọ́dọ̀ jẹ. Ẹja wo ló wá jẹ́ pé bóyá tó bá jẹ́ Ọlọ́ṣun gangan tí kì í ṣe pé bóyá mo kàn gbé Ọ̀ṣun mo kàn fi wọ̀ fúnra mi. Ẹja tí ara ẹ̀ jẹ́ píǹkì yẹn tó dàbí osùn alára osùn wọ́n ń pè ní ladyfish alára bí osùn báyìí lára ẹ̀ ṣe rí Ọlọ́ṣun gbọ́dọ̀ jẹ́. Ẹ̀dẹ̀ máa mọ̀ pé ẹja yẹn ẹ̀kọ̀ọ̀kan ló máa ń ṣí wá. Ẹ̀kan ni èèyàn lè wà lọ́jà oṣù mẹ́ta kéèyàn má gbà pàdé. Ẹ̀dẹ̀ máa rí pé kò sí tóbi ẹ̀ tó máa tóbi òun ní ladyfish. Àwọn kan máa ní àrọ̀ àwọn ò gbọ́dọ̀ jẹ́ táwọn bá jẹ́ ó máa ń ṣàwọn bákan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Àwọn tí wọ́n pè ní ọmọ àrọ̀ gidigba nísàlẹ̀ odò àwọn ni wọ́n kì í jẹ àrọ̀ o. Tí wọ́n bá jẹ́ ara wọn ni wọ́n jẹ. Ṣé mọ̀pá yóò dé sí kò sí tútù mọ́ kò dákọ̀sẹ̀ tí ayé mọ́. Ayé àtijọ́ tán bá dákọ̀sẹ̀ tí ayé tó bá ti jẹ́ ọmọ yẹn wọ́n máa ṣètùtù ẹ̀ fún. Wọ́n á ṣètùtù ẹ̀ fún. Ṣùgbọ́n kò sáyé àkọsẹ̀ tí ayé mọ́. Ẹlòmíì gan ẹ bá ná àkọsẹ̀ tí ayé ó ti kà kẹ́bọ. Bẹ́ẹ̀ni. Àwa tá a jọ oníṣẹ̀ṣe gan tá a sọ pé àwọn oníṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ òkà àkọsẹ̀ tí ayé kún mọ́. Tá a bá bí
ọmọ tá a bá dàpọ̀sẹ̀ jayé a máa mọ orúkọ tó bá wá. Ìmí kò gbọdọ̀ kọjá oṣù mẹ́ta kan tó tẹfá fún, ìmí kò gbọdọ̀ kọjá ọdún mẹ́ta kan tó tẹfá fún. Ṣùgbọ́n àkàkú mọ́ ọmọ mi wọ́n máa sọ pé bíbí tẹ bímọ yìí o, ìyá ẹ̀ ò gbọdọ̀ jẹ ẹja tọmọ ẹ̀ máa fi mú ẹja jẹ fúnra rẹ̀. Àbọrúbọ yìí gbogbo babaláwo. Ìyá ẹ̀ ò gbọdọ̀ mọ ẹja jẹ. Ọdúnjọ́ tọmọ ẹ̀ bá nọwọ́ báyìí tó bá mẹ́ja sẹ́nu kí ìyá ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jẹ. Ṣé mọ̀ pé èèwọ̀ ńlá ni ọmọ tó wà dápọ̀sẹ̀ jáyé ẹ̀ tí yẹ ò mọ̀ tẹ́ pé gan-an wọ́n á tún mẹ́ja wọ́n á ṣe ṣúkúṣúkú wọ́n á fi ṣe ewédú fún wọn á fi gbá màlà sọ́ọ̀. Ìgbà tó bá dàgbà àwọn nǹkan yẹn bẹ̀rẹ̀ sí ní dà láàmú wọn wá ṣèṣì wá pé ìwọ ẹja yẹn fún. Wọ́n á ṣe pé ìwọ ẹja yẹn fún. Torí nígbà tí mo bí àkọ́bí mi òfun ni mo jẹ títí tá a fi sọmọ lórúkọ àtẹ̀járe ni mo fẹ́ sọ àtẹ̀. Nígbà tí àwọn Ọlọ́bàtálá. Nígbà tí mo wá bí ọmọ mi kejì tó jẹ́ ọkùnrin mo wá rántí pé ìgbà tí mo bí yẹn wọn ò jẹ́ kí n jẹ kinní yẹn. Wọ́n bá ṣe ẹ̀gúsí gan kò ní sí nǹkan kan, tó bá ṣe ewédú kò ní sí nǹkan kan. Mo wá try ẹ̀ bí báyìí, mo try best mi Ọlọ́run bá rí wípé ṣẹ́mọ̀ hospital lè ọmọ abímọ sí ń bì báyìí kan tó bá dẹ̀ gbé fún ẹ o gbọ́dọ̀ jẹ́ kinní kan pé ṣáà gbé ṣọpọ̀ ẹ wo ìwọ̀nba tí mo lè ṣe o, ṣùgbọ́n tí bá délé máa pọ̀ tí bàtí ọmọ fi délé ọjọ́ méje yẹn ti kọjá. So ṣérù nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ó lè dá ọmọ yẹn láàmú? Wọ́n tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé mo ti sọ ṣáájú tí babaláwo bá tẹfá fún yín tó bá ní ẹ gbọ́dọ̀ jẹ adìyẹ kẹ́ tó jáde ń gbọ́dọ̀ wọn sọ fún pé tẹ́ ẹ bá dèlù tí ò tó ń jẹ o tó jẹ́ pé adìyẹ ló wà o tó bá jẹ o kó má ṣe ní nǹkan kan o káìsàn kó má dà láàmú kó má dì lọ́wọ́ nítorí pé kì í ṣe pé ihun tẹ́ ẹ rí tẹ́ ẹ ṣe ni ihun tẹ́ ẹ rí rárá ni. Ẹrúnmalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí orò léyìn ó rí àníyàn ọkàn yín. Nǹkan yẹn ó wù mí ṣe mo gba èèwọ̀ yìí ṣùgbọ́n ibi tí mo wà kò sí bí mo ṣe fẹ́ rí. Ẹ̀ẹ́dẹ̀ túmọ̀ ní ìdàkejì a lè ṣe ká má náwó sílé ẹ bá amúgbìn méjì fó ṣá o ẹ bá mẹ́yẹlé kan fó ṣá o. Ìyẹn ti ń fi di síbẹ̀ àbí ìyẹn ti fi ń di gbogbo àṣìṣe. Ẹni tó wá mọ̀ pé kinní yìí o ẹja yìí o kò tọ̀nà fún mi láti jẹ o ṣùgbọ́n tó wá dẹ̀jà kí ni irú nǹkan tó lè ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀? A ti mọ̀ pé ẹni tí tó bá jẹ́ láìjẹ́ nítorí pé kò ní ọ̀nà àbáyọ míì oore ọ̀fẹ́ wà fún ṣùgbọ́n ẹni tó mọ̀ tó dẹ̀ dédé sí tó pé àmọ́ èmi kàn nífẹ̀ẹ́ ni mi lè ṣe kí n máa mo nífẹ̀ẹ́ gan mi tiẹ̀ lè ṣe kí n tiẹ̀ máa jẹ́. Tó bá ṣe bákan méjì tí ò bá ràn lórí ọmọ á ràn lórí ara ẹ̀ fúnra rẹ̀. Ìkéyàn lè kó máa bá bíi pé kó máa sin òòṣà nínú àgọ́ ara ẹ̀. Àwọn bàbá wa wọ́n ní ká sin òòṣà nínú igbá ká má sin nínú àgọ́ ara. Tó bá ti lè jẹ èèwọ̀ òòṣà yẹn bẹ̀rẹ̀ sí ní sin inú àgọ́ ara rẹ̀ kò ní ná àlàáfíà mọ́. Bí kò máa ra àrùn ojú lénìí ó ra àrùn orí lọ́la ó ra àrùn inú lọ́túnla. Ohun tó máa ṣẹlẹ̀ sí nìyẹn. Tó bá yẹ pé tó ṣe wà lẹ́nu ọmọ bíbí ni tó bá yẹ pé olú tó bí tí ò gbọdọ̀ jẹ tó lù yẹn bá burú ó lè máa bí ọmọ kó máa bí lábì. Ó lè má bí rárá. Àwọn ẹlòmíì ẹja kì í ṣe ìwọ wọn gbọ́dọ̀ pẹja. Wọn gbọ́dọ̀ pa ẹja ní èèbà. Bẹ́ẹ̀ ni ẹja àrọ̀ yẹn kò gbọ́dọ̀ mú àdá ọ̀bẹ kó fi pa. Mo rántí bí ọdún mélòó kan sẹ́yìn
ẹnìkan wá sọ́dọ̀ mi àwọn ọkàn ṣẹlẹ̀ sí fẹ́ràn tí rárá wọ́n á dáfá fún wọn wọ́n ní Ifá yẹn sọ pé oúnjẹ èèwọ̀ ẹ̀rìndínlógún ni mò ń dá gbogbo babaláwo mi ò dákín o ẹ ṣe ẹ̀yin lọ́ọ̀fù kàǹkà. mo ṣe èmi náà nífẹ̀ẹ́ yín kàǹkà o wọ́n á dáfá yẹn wọ́n á sọ pé ẹ̀ ń jẹ èèwọ̀ àwa lè ṣó ń jẹ jíjẹ ẹnu ni wọ́n á kì í fáyẹn débi kan wọ́n ní ọjà wo ló ń tà ó ní ẹja lòun ń tà wọ́n nírú ẹja wo nẹ́jà àrùn wọ́n ní ṣọ́ọ́bà apá ni àbí àbóhùn ló ń pa fúnra ló ń fúnra òun ló ń pa wọ́n lórí ọjọ́ tó bá yẹ pẹ́ ẹja àrùn tó ní tìmí. ó kú ọrọ̀ ajé. ọ̀dà sọ pé tóun bá ti lè tó bá ti bá mọ́tò bá òun pa bí báńkì mẹ́jọ mi ò rò pé aago 6 gbọ́dọ̀ lò tó kó tó tà tán. ṣùgbọ́n bó ṣe wá tà tán yẹn kò kúrò lọ síbítù. kò kúrò lọ síbítù. mo wá sọ fún un mo ní ọmọ ẹ̀ta rẹ̀ ò yá ẹ̀ pé mi ò lóògùn tí mo fẹ́ fún ọmọ yẹn. ohun tó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ ni pé ẹ mọ̀ pé àsìkò ọyẹ́ ara máa ń sán pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo ara ọmọ yẹn ló bù pẹ́ẹ́pẹ́ ẹnu ẹ̀ bù pẹ́ẹ́pẹ́. mo wá ní kó má lọ sọ́jà fọ́sẹ̀ kan àwọn ọmọọṣẹ́ lè máa lọ bá ta ẹja yẹn o kó má dùn ọjà kó má fojú níbi tó ti ń ṣá ẹja yẹn ládàá. ìyá mi mo fi gbarúmọlẹ̀ mo fi ṣe ẹlẹ́rìí mo kàn wọlé mo kàn kó mi ọ̀ṣun fún ni mo ní kó máa lọ fi ẹ̀fọ́ máa kó dẹ̀ máa fòye bàtà lápá lára ọṣẹ tí wọ́n ṣe tí mo ní mo fẹ́ fún wọn kó 2,000 naira lẹ̀ lọ́dún yẹn ọṣẹ yẹn mo tà fẹ́ lómi tó lára ọmọ ti yá. ẹ ṣé o mo dúpẹ́ èmi náà lọ fún yín ẹ ṣé o. wọ́n tún fi fúláwà ránṣẹ́ sí yín o òdòdó òfẹ́. bẹ́ẹ̀ ni mo láìkẹ́ ẹ ṣe gan ni. sọyẹ kò wá gba ọṣẹ yẹn mọ́ ẹlòmíì nípasẹ̀ pé òun kàn ń pa ẹja lásán. ìdààmú débá. ìdààmú débá. àwọn kan tá a sọ yàrá náà ti ní ọdún kan mo mọ̀ pé Titus bàbá mi sọ fún mi pé èèwọ̀ ni àti ìyá bàbá mi torí ìyá bàbá mi pẹ̀lú bàbá mi ló tọ́ mi gbé ń tarí. ọ̀rẹ́ mi kan tẹja bó ṣe wá tí mo rẹ́jà ẹja yẹn ó yọ ọgbọ́n wájọ́ lọ́ra mo bá ní kó gé fún mi àṣẹjà yẹn kò jiná. àṣẹṣe jiná. tẹ́ ẹ bá wò gbà kan tọ́bára Titus wọ́n ní láìlọ́ọ̀nù ní ó ẹjẹ́ onípépà ní ó ẹja ní wọ́n á yaṣọ ara ẹ̀ báyìí bẹ́ẹ̀ fẹ́ mo kò máa rẹ́rìn ní ẹja ṣọ́ọ̀ṣì ẹja láìlọ́ọ̀nù ní ṣọ́ọ̀ṣì ẹja onígi ní ìgbà tí ìyá bínú ni ẹ̀fọ́ tẹ́tẹ̀ fún àwọn ọmọ òun tó bá mú ẹja díìsì bá ṣe sọ̀rọ̀ yìí wọ́n bá ṣe ra Titus lọ́la tó bá mú kọ́ ra fi ọ̀bẹ làdí ẹ̀ báyìí kọ́ ra ya aṣọ yẹn máa ya aṣọ yẹn á ya báyìí aṣọ yẹn á ya torí aṣọ tó lẹ̀ mọ́ lára gan gidi ni aṣọ àrán yẹn tẹ bá dẹ̀ wò tó bá yẹ kí ni àrán yẹn máa bí mọ̀nàmọ́ná ní bẹ́ẹ̀ ni aṣọ àrán òun ni lọ́bi jẹ́ pé oníyè máa ja kò gbọdọ̀ lọ nípa Titus rárá pàápàá ẹ wo ẹja panla ọsàn tá à ń jẹ yẹn náà àwọn kan wà tí wọn ò gbọdọ̀ jẹ onórúkọ tí wọ́n ń jẹ́ onórúkọ táwọn ń jẹ́ nísàlẹ̀ omi pé sọ pé oríṣiríṣi òòṣà ló wà nísàlẹ̀ omi oríṣiríṣi òòṣà ló wà nísàlẹ̀ omi ìtàn gbé wá ń gbà yẹn tó wá tó dàbí panla ọsàn iye máa jakọ òòṣà kan lòun nísàlẹ̀ omi ṣùgbọ́n bí èèyàn náà ló ṣe rí bí èèyàn ló ń fúnra rẹ̀ ṣe rí so àwọn òòṣà tó wà nísàlẹ̀ omi pọ̀ àwọn èèyàn kan ló sà ń bọ wọ́n. ṣé ẹ ń gbọ́ mi ṣá. àwọn èèyàn kan ló mò ń gbọ́ yín. lọ mú kún kejì kó tẹ̀sán àjẹbẹ́ ọ̀sẹ̀ kó yẹ pé mi lórí fúláì mọ́. ẹnìkan ló ń pè torí nǹkan tẹ̀mí náà rí nìyẹn ẹnìkan ń pè wọ́n sórí aago ni
sọ pé pè mí lórí láyé mọ́ kó mo wà ní láìpẹ́ lórí fóònù. Wọ́n ti ń padà bọ̀ ohun wọn ti padà bọ̀. Àwọn èèwọ̀ yẹn bó ṣe wà nìyẹn. Ìyálóde tuntun jù ìyá ní sùn ní ọdún kan àjálọ̀rọ̀ etí ṣẹlẹ̀. Ṣé bàbá àwọn ọmọ mi àjà ló kọ́lé tí lólóko ńlá. Mo wá ń bọ̀ ní Amíkanlẹ̀ wọ́n wá fi mú fún gbé mi lọ bus stop bá a ṣe ń lọ. Eléyìí bá gbogbo àwọn ọkùnrin ló bá wí o ẹ má bí gbogbo ẹ̀yin bàbá mi. Mo bá ráwọn méjèèjì yẹn ìyá mi mo ń wo àjẹ̀dí ẹja ó fẹ̀ tó mọ iye ṣọwọ́ yìí. Mo wá sọ fọ́kọ mi mo sọ fún mo ní wọ́n yà bá làjà mo ní àwọn tó mọ̀ wọ́n lọ́kàn àwọn obìnrin méjì yẹn mo ní má tọ́ mi sí wọn lára o mo ní kó yíwọ́ mọ́tò yẹn jáde tá a bá ti ń bọ̀ látọ̀lọ́kùn ńlá yẹn ká tó débi ọjà àjá yẹn ìgbà yẹn omi kan máa ń dárogún síbẹ̀ wọ́n fi ibẹ̀ ní gáràjì wa gbẹ̀mí pátá lọ omi ò gbọ́dọ̀ kọ́ sí wọn lára bó ṣe ń wọ̀n yẹn ó wà ọ̀rà kọjá ó wà ọ̀rà tẹ̀sílẹ̀ ọ̀rà kọjá lẹ́gbẹ̀ẹ́ ọba yẹn nígbà tó wá yà sí gáràjì tó lọ já mi lẹ̀ wọ́n wá yí ọ̀dẹ̀ wà sínú gáràjì ọ̀dẹ̀ kọ̀ọ̀kan ọkàn mọ́tò báyìí ọ̀dẹ̀ wáìnì gíláàsì lọ́lẹ̀ ó ní kó dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ ó ta omi sáwọn lára. Ó wá jà wá sókè ni. Ìgbà tó wá lọ ó ní yàrá ajá ní ìyẹn àwọn tó lọ ẹ̀bọ́n náà ṣe gbọ́ nǹkan tí mo sọ mo ní jẹ́ kán lọ dáadáa. Mo ní sọ́dọ̀ àwọn tó ń wẹ̀ àwọn méjèèjì yẹn ẹja ni wọ́n láti sàlẹ̀ omi wọ́n dẹ̀ wà dáṣẹ̀ rí àfọkùnrin méjì. Gbogbo àwa tá à ń bọ́bìnrin lẹ́gbẹ̀ẹ́ tí. Wọ́n máa gbé wọn lọlé tẹ̀ ń pọ̀rọ̀ ọ̀fẹ́. Àfikà yà ṣọ́ra. Mo ṣe prógrámù kan ní ọdún kan ńgbà yẹn máa ń kọ́lọ́n bá fọ̀rọ̀ kẹ́kù tí gbogbo yẹn jọ́nálìsì òun ní pépà nígbà yẹn bí wọ́n ṣe fi hàn mí nìyẹn. Wọ́n ní àwọn tó ń bọ̀ lókè àwọn 13 ni. Ó rí bẹ́ẹ̀ o. Ó rí bẹ́ẹ̀ àwọn obìnrin 13 yẹn wọ́n wá sókè èpè wọ́n ṣiṣẹ́ ọlọ́wọ́ ọ̀bẹ tí àwọn tí wọ́n gbọ́ àwọn tí wọ́n ò gbọ́ wọ́n fara kóná. Àwọn tí wọ́n ń sùn ní ẹni tó bá lọ sétí odò dáadáa lálẹ́ á mọ̀ pé nǹkan wà. Á mọ̀ pé nǹkan wà. Nǹkan bẹ́ẹ̀. Á mọ̀ pé kì í ṣe gbogbo àwọn tá a ní tó rìn títì náà nílé tí wọ́n ń gbé. Bẹ́ẹ̀ ni bí bá sọ fún wọn kì í bí gbé nísàlẹ̀ omi àwọn tó ń gbọ́ láti sàlẹ̀ omi wọ́n pọ̀ jà àtàwà lókè èèpẹ̀ lọ. Bí bá sọ nínú program mi wọn gbà gbọ́. Ẹ máa pàdé obìnrin mi àná òun níyẹ òun ní bàbá mọ́ níbo wá nílé yín a ní kò tí ìyá tó máa mọ bẹ̀. Ǹjẹ́ tó bá fẹ́ mú ẹ lọ mọ ilé ìsàlẹ̀ omi ni wà sí lọ́ba rẹ̀. Ẹ káàbọ̀. Ìsàlẹ̀ omi náà lọ́ba rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o mi náà lọ fún yín o thank you very much o ẹ ṣé o. Ẹ ṣé o thank you very much o lọ́ọ̀fù yípa o. Bàbá ṣe nílò rẹ̀ má dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní tó mọ́jú o ẹ ṣé mo dúpẹ́ o ọ̀rọ̀ mi ò ní sú yín o ètò yìí á máa tẹ̀síwájú o. Àmín àṣẹ Ìdùmarè. Ó ṣe wà bí àwọn òòṣà yẹn ṣe wà nìyẹn. Arábìnrin Kìrìsìtẹ́nì kan àwọn èèyàn máa fi ń ṣe yẹ̀yẹ́ àwọn ọ̀pọ̀ adàpọ̀ dẹ̀ mọ́ sí mọ́mí jí o nígbà kan ó ṣe iṣẹ́ ìkìlọ̀ kan ó ní gbogbo ẹja tó bá jẹ́ táítọ́ọ̀sì wípé odò ló ń gbé káwọn èèyàn má jẹ mọ́ ó wá sọ pé marine spirit ni àwọn èèyàn ṣe mọ̀ téèyàn bá ń jíṣẹ́ nígbà míì bó bá ṣe wá bó bá ṣe ń jóyàn lára lè ọṣì máa sọ bó ṣe mo wá sọ fún yàn mo ní ikọ́ tí ìyá yìí ń sọ mo ní ó mọ nǹkan tó ń sọ àgbékalẹ̀ ẹ̀ ni kò dáa mo ní nǹkan tó sọ yẹn mo ní ọ̀rọ̀ ni o nígbà tó tún gbé kan jáde pé àwọn kan tó bá ṣe kíní kan àwọn tó bá ṣe kíní kan mo ní kó tó lè di wípé èèyàn máa jáde láti máa sọ̀rọ̀ kíní ọ̀rọ̀ ẹja yìí ló jẹ́ kí n rántí wúmà yẹn mọ́mí jí o ní gbogbo èèyàn pé wọ́n sọ di ẹlẹ́sìn
ẹ̀sìn oníyẹ̀yẹ́ tó bẹ̀rẹ̀ sí ní fi ṣe ẹ̀sìn wípé ẹja tó chíìpù ẹja tó dùn jù Titus ní kéèyàn máa jẹ. Ó ní ẹni tó bá ń jẹ Titus ó ní ẹni inú omi ni. Èmi wá sọ wá ní iṣẹ́ tó ń jẹ́ iṣẹ́ tó dáa ni, ṣùgbọ́n ọ̀nà tó gbé gbà bẹ́ẹ̀ ṣe ń tò sí tẹ̀ ṣàlàyé ẹ̀ sí pé gbọ́dọ̀ ní odù tó máa gbé báyìí gbọ́dọ̀ dé báyìí, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n gbọ́dọ̀ jẹ Titus kìnnìkan irú ẹja báyìí wà táwọn kan ò gbọ́dọ̀ jẹ. Mo sọ kinní yẹn wọ́n nígbà tó yẹ pé kan náà jọ ni wá. Wọ́n ní kò sí nǹkan tí ìyá yẹn máa gbé jáde tèmi máa sọ pé kò darí. Wọ́n ní mi lè sọ pé kò dá torí pé bó ṣe ń jo lára ló ṣe ń sọ òun ló ti lọ síbẹ̀. Nígbà téèyàn fi lè tó wá dé tó wá ń kà wípé òun wà lára wọn nísàlẹ̀ omi, bóyá nígbà tó wá dókè ní orí ọ̀fẹ́ àti padà mọ́. Ẹ má jẹ ẹja Titus yóò tẹ́ ẹ bá jẹ lásìkò lẹ́ jẹ. Kò síbi tí fídíò yẹn àwọn èèyàn fi ṣoríṣiríṣi ẹ̀rí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. So nítòótọ́ ọ̀rọ̀ ẹja Titus yẹn ẹja tí kò ṣeé fojú di ni lọ́rọ̀ kan, àbí ìyá mi? ọ̀rọ̀ ẹja Titus kì í ṣe pé wọ́n sọ fún èmi nìkan, ó fi ara ẹ̀ hàn èmi. Àwọn tó mọ̀ mí pé ìyá mi kan ti ẹ̀ wà, ìyá mi ọmọ onífẹ̀ẹ́ ààbò rẹ̀ wọ́n ní Adunni òòṣà ò jẹ́ k'Adunni ráyè nǹkan kan mọ́. Kódà kọ́lọ́ ń ṣàánú ọ̀pọ̀lọ́ ọ̀rọ̀ Adunni ni 24 hours bá ti ń pa Adunni bí òsínwájú àdéjọ́ wà níwájú òòṣà. Ìyá mi àbẹ̀jáde mo mọ̀ pé ọ̀rọ̀ òòṣà wọ́n máa ń fara hàn sọ pé ńgbà mi ẹ̀rù máa ń ba èmi fúnra mi. Ẹ̀rù máa ń ba èmi fúnra mi tó ṣàbà tó bá fẹ́ jẹ́ kí n mọ̀ pé àwọn wà níbí. Mo wà ní ìlú òyìnbó ni mo wà, mo dẹ̀ wà ní oyún ọmọ last born mi yẹn. Mo wá sùn ilé dáadé mi kọ́lé sí òkè ọlá lọ́tà láti máa lọ ọ̀nà tẹ̀lé yẹn tá bá ti ń lọ níbi ọwọ́ òsì báyìí òòṣà kan wà ń bẹ̀ wọ́n pè ní ọ̀tún ìbíyè. Wọ́n máa ń bọ ibẹ̀ yẹn náà bí odò báyìí ni. Bá ṣe wá ń lọ odò yẹn dẹ̀ ṣàn, mo ṣe wá ń gun òkè yẹn lọ, ó wáyé bí ẹgbẹ́ primary school, ODC primary school. Mo ṣe máa wọ́wọ́ ọ̀tún mi báyìí, mo wá rí ẹja Titus yẹn, mo dẹ̀ wà nínú lójú oorun yẹn náà, mo wà ní oyún yẹn o. Mo rọra lọ gbọ́nà bíi bíríìjì nìyẹn, mo wá sọ kalẹ̀, ó dẹ̀ farabalẹ̀ fún mi o. Mo kàn fọ́ méjì mú ni lójú ọmọ ẹ̀fọ́ méjì mú lójú oorun yẹn, ó pọ̀ yí padà ni. Mo bá sáré jùlẹ̀, ó bá ọ sí mi ní kí ìwọ náà fẹ́ kí n mọ òun ni, mo fẹ́ kó rí mi dáadáa ni, mo fẹ́ kó tún rí mi dáadáa ni. Bá mi tọ́jú ọmọ mi o, bá mi tọ́jú ọmọ mi o. Mo wá ní pé lójú oorun yẹn ẹ mọ̀ pé láyé àtijọ́ wọ́n máa ń ṣe àwọn igi ńláńlá kan sínú odò tó máa ń gbé ọpọ́n sí tó fi máa ń fọṣọ láyé ìjọ yẹn, orí igi yẹn ló jókòó sí. Ó wá nu àjẹ̀dí yẹn ó nà sínú omi, ó wá ní kí n máa fi fọ́ pa ara òun. Wọ́n á rí pé ó ń dán, ara ẹ̀yẹn ń dán. Ó ní ṣé mo ti rí pé àrùn láṣọ òun. Mo yẹ sọ pàṣẹ aṣọ mo á gbọ́ pé wọ́n pè mọ́nà, mo náà ń pè mí ó ní tètè gòkè kó máa lọ. Mo yẹ gòkè nìyẹn, mo yẹ tají nìyẹn, níwájú Elédùmarè, níwájú Ọbalúayé. Mo jí sáyé, mo fi ọwọ́ mi báyìí mo fi òórùn bíi pé mo fọwọ́ gbé Titus mi. Mẹ́wàá ilé tí mo wà ṣíkìn òun ni máa ń jẹ. Ṣíkìn ni máa ń jẹ. Ó rí àláti pé ọmọ rẹ̀ jà fún mi, ṣíkìn ni máa jẹ, ṣíkìn máa jẹ ẹran. Nǹkan tó tún jẹ́ bẹ̀ jù ní ẹlẹ́dẹ̀. Ọwọ́ mi ń run ẹja, mo tún pé ọmọ tó ń translate fún mi pé àfọwọ́ mi ìgbóòrùn mu, ó ní màmá bọ́lá ti rẹ́jà, ó ní wò rágbẹ́nu ẹ̀ dákẹ́. Ṣé ẹ mọ̀ pé nígbà tí mo máa bí ọmọ yẹn àmì wà lára ẹ̀.
Iyemọja ló bá padà sí. Bàtọ́ máa tó bí ọmọ ọdún 3 a bá pa àgbò fún Iyemọja bó ṣe dorí àgbò mọ́ wọn lọ́wọ́ nìyẹn pé rọ òun máa gbórí àgbò ni ọmọ ọjọ́ mélòó ni ẹ tó kí ló mọ̀ tán forí àgbò ṣe tí ràrí òjà fún rárá. Ìyá mi wá wà nípa ẹ̀ látàbẹ́kúta làwọn ìyá mi bá ní nípa ẹ sọ pé kọ́ máa ń gbórí àgbò kí n jẹ́ kán gbé fún mi ní kí ẹ fẹ́ forí àgbò ṣe odò wá jìnà odò jìnà lọ́ bá ní bóyá bá ti sọ pé ló bá ń ké igbé gidi ó dà kó bá ṣe yí àwọn nǹkan tá a fẹ́ ṣe tẹ́lẹ̀ bá yí padà nìyẹn bá ṣe lọ ra ìyá agbá nìyẹn tó lọ́mọ rí bó ṣe gbórí àgbẹ̀ bó ṣe dì nídìí tó ní Iyemọja nìyẹn. Ọ̀rọ̀ tẹnu kọ́ mi ò ṣàwàdà tí a bá ṣe lọ sóde profile mi ó máa rí. Mo ń ṣubú rìn torí kò gbọdọ̀ ṣubú pẹ̀lú tó rù sórí nítorí pé ọmọ yẹn ò gbọdọ̀ ṣubú bí mo ṣe ń rá bàbà tí mò ń rábọ̀ ṣe lè mí ṣubú ọmọ àbáta fìdí odò ó ya gbogbo ẹ̀ lẹ́nu kódà ìyá mi kan wà yá ṣọ́gun ayọ̀bọ̀ màmá wà wà nú mọ́tò tẹ̀lé wa dódò màmá ò lè wọ mọ́tò nítorí ọmọ ẹbí tó gbé kéré dé ṣé ọkàn kéèyàn bu ègbò sínú gbá ó tún wá gbódìdí orí àgbò sí ó gbé dódò ọwọ́ bàbá ẹ̀ ọ̀ràn mọ́tò láti dráìfù mọ́tò tó bá ń débi kan tó bá ní ikú ni kì í ṣàrùn tó bá ní kán gbà lọ́wọ́ ẹ̀ ọdọ ọjọ́ tí ta fi dé odò ni ọjọ́ ta fi dé odò ni ó padà ọmọ àpapàrà rí Iyemọja yẹn fún tẹ bá gé tẹ́tọ́sì lójú ẹ̀ nísìnyí gbogbo ara ẹ̀ máa dìde bẹ́ẹ̀ ní pọ́nà lẹ́gbàá ni. ṣe àti wá mọ̀ pé yẹn fúnra rẹ̀ ti mọ̀ láti kékeré pé òun ò tiẹ̀ gbọdọ̀ dúró síbi tó ń tà rárá. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n rú ọmọ bẹ́ẹ̀ yẹn tá a bá ṣe rú òòṣà yẹn lójú ẹ̀ kò sọ pé dandan òun fẹ́ gbé àgbò. tọ́mọ yẹn bá dàgbò òun máa dà láàmú. irú tó yẹ pé ara ẹ̀ akàn lè wọ́n kò lè pa ọmọ yìí jẹja ara ẹ̀ lé àdúgbò tá a mú lọ sọ́jà tó máa délé bá ò ti yúnra gbogbo ara ẹ̀ ti lé wọn ò ní mọ̀ nǹkan tó ń ṣe. ìyẹn làkíyèsí kì í ṣe pé bóyá olóòṣà omi kò gbọdọ̀ jẹ ẹja àwọn orò kan wà tó pé tá a bá fẹ́ ṣe wọ́n gbọdọ̀ sí ọbẹ̀ ẹ̀gúsí ọbẹ̀ ẹja ẹ̀gúsí náà máa fi ṣe olóró kan tó máa fi ṣe níbi ọ̀rọ̀ olóòṣà yìí olóòṣà omi yìí náà ni o. àdúrà wa gbà ní dààmú. àmín àṣẹ. ẹ ṣé o gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi lọ́ọ̀fù yìí pọ̀ mo jẹ́ lọ́ọ̀sì mo jọ wú èmi náà lọ́ọ̀fù yìí mo kó yín mọ́ra o. ìyá mi ẹ ti ṣàlàyé gbogbo ẹ̀ ìfàtí inú mi ti kú èmi náà dẹ̀ ti fi ara mi mo ti fi ṣe àkàjúwe ohun tó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo bí àkọ́bí mi àti ọmọ mi ìkejì. So ìtorí ṣe mọ̀ tí nígbà tí mi ò tí bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìbílẹ̀ báyìí kíní yẹn máa ń sọ sí mi lọ́kàn wípé ṣé o mọ̀ pé nígbà tó bí àkọ́bí ẹ àtẹ́ ló jẹ throughout títí di 40 days 41 days yẹn ṣùgbọ́n 7 days la máa fi sọmọ ọmọ òun kọ hospital náà náà kò ti fọmọ lórúkọ ńgbà tó òyìnbó bá gbé jẹ fún ẹ tọ́lẹ̀ tó gbé ṣe lọ́dún kù tí ẹ lọ́rùn gbàtẹ́mi dẹ̀ ṣe èdè mi ò tí ì gbédè wọ́n ṣá wọ́n ìfáàtì kò jọ kọ́ ya abẹ́rẹ́ kò jọ kọ́ ya abẹ́rẹ́ wàá jẹun òní wá kú sáwọn lọ́rùn bí mo ní. bẹ́ẹ̀ ni ọgbà tó bá gbọ́ wọ́n sọ fún ọmọ ní ṣọ́ọ̀tì wà bẹ́ẹ̀ wọ́n ló dé àwọn máa bá mi ṣèyí tí kò ní sọ́ọ̀tì wọ́n máa bá mi ṣèyí tí kò ní tí wọ́n fi iyọ̀ òyìnbó kì í dayọ̀ sínú kinní rẹpẹtẹ tẹ́tẹ́lẹ̀ wọ́n máa gbé sẹ́gbẹ̀ẹ́ fún ẹni pé kó máa fọwọ́ ara ẹ̀ kó máa fi kúndé ayé ara ẹ̀ ṣe. ṣùgbọ́n búrẹ́dì tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mọ̀ yìí sí wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ ṣúgà wà bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ iyọ̀ wà bẹ́ẹ̀ so mo ṣáà sọ pé ẹ̀ẹ́dá mi ṣàánú mi lórí ọmọ
bàtà láti rí àníyàn yìí ó ti rí kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ó ti rá àníyàn yìí ó yàtọ̀ sí pé ẹni tó tàtẹ̀ fún tó wọ̀ tó wò sí tó lọ dànù tó kù bí aláta tó jẹ. bẹ́ẹ̀ni pé yàtọ̀ ti wà bẹ́ẹ̀. kíní yẹn dàbí láàmú gan o títí di bá jọ sọ payé sọ̀rọ̀ yìí ẹsẹ̀ ọkàn mi ṣe balẹ̀ ẹ tó ti di balẹ̀ ẹ tó ti ó wà bẹ́ẹ̀ kò sí kódà kò lè àfẹ́ẹ̀tì ẹ̀ kò lè àfẹ́ẹ̀tì ọmọ yìí. dúpẹ́ ẹ ṣe ìyá mi. ẹ mọ̀ pé àwọn èèyàn kan wà pé a bá ní pé ọ̀ṣun kan wà tó máa ń bẹ ajá fún un. ṣọ́ọ̀ṣì tó wà tó ń bẹ ajá fún ṣáà. bẹ́ẹ̀ni ọ̀ṣun tó ń jẹ ajá wà. òun nìkan oúnjẹ ajá oúnjẹ ẹlẹ́dẹ̀ oúnjẹ àgbò. gbogbo ilé ìjẹ́ níwọ̀rù. òun náà máa ní ọlọ́bìrì forí kórókóró wo ọlọ́bìrì forí àgbò tó kù. ọ̀ṣun dẹ̀ ni. ajá jìnnà mo lè yọ ajá jìnnà mo lè yọ tẹ̀sí máa jòrò gbówó ọmọ olè ajá máa dùn yéye máa jàjà ò máa mú bá kan ọ̀ṣun náà ni. ọ̀ṣun oríṣiríṣi nìyẹn ń gbà yìí. ọ̀ṣun bí ó ṣe ń bọ̀ ó tún máa wọ̀nyàn kọjá ní. tó fi jẹ́ pé bàbá wa Ọ̀rúnmìlà ló sọ fún pé eléyìí ń jẹ́ báyìí eléyìí ń dorúkọ báyìí eléyìí ń dorúkọ báyìí eléyìí lè ṣe báyìí eléyìí lè ṣe báyìí. àbọ̀rọ̀bọ̀ ìbùkún ẹ̀yìn babaláwo ara wọn ni lógun wà lógun ẹ̀dẹ kórókóró wù ọ̀dọ́bìnrin kórè àgùdókù ọdẹ lòún tiẹ̀. ọdẹ oníbọn tó ṣe jẹ mọ́ ajá nìyẹn. bọ́rọ̀ tẹ̀sí jẹ́ ọdẹ ní nǹkan tó ṣẹlẹ̀ kó tó di ohun tó fọ̀ṣùn lájáde. ìdí pé ajá jiná ọmọ olè yíyọ tẹsí máa jòrò pé ọmọ olè ajá máa dùn yéye máa jàjà ò máa mú bá kan ó ní nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ kò tó rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ òòṣà ó ní agbára kan èèyàn kan kì í pàtàn òrìṣà ewu ẹ̀ la máa ń sọ bẹ́ẹ̀ bá pàtàn òòṣà á pọ́n láṣọ á ràn ọmọ pàápàá ló fi dá yí pé tí wọ́n bá sọ pé Ọ̀ṣun ń dẹ̀ láàbù lọ kó lọ rárí Ọ̀ṣun ìṣe pé yàrá wá sọ́dọ̀ mi Àdùnní oníṣọ̀pọ̀nà wá rárí Ọ̀ṣun mi ò polówó ọjà o ṣùgbọ́n tí ó bá ṣe pé kádàrá ẹ̀rọ mọ́ tèmi ó bá ti wà ní àkọọ́lẹ̀ pé a máa jọ ṣe wàá dọ́dọ̀ mi rárí ṣùgbọ́n tí ó bá sínú àkọọ́lẹ̀ ibi tó bá ti ṣe àtúnṣe lára kí wọ́n lọ rárí Ọ̀ṣun kán dẹ̀ lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀ kò síbi tó àti lè rárí o wọ́n dábẹ́kúta wọ́n á rárí Ọ̀ṣun lábẹ́kúta lọ́dọ̀ àwọn ìyáláyà wọ́n fẹ́ rárí Yemọja wọ́n á dọ́dọ̀ àwọn ìyáláyà wọ́n á rárí Yemọja fún wọn lábẹ́kúta bójọ́ta ni wọ́n á ṣe ń bẹ̀ bójọ́ Ìjẹ̀bú ni wọ́n á ṣe ń bẹ̀ àwọn tí wọ́n mọ̀ nípa tó wọ́n á rárí fún wọn gidi tó dẹ̀ mọ̀ pé wọ́n á rárí yẹn odidi oṣù mẹ́ta náà máa parí gbogbo ẹ̀ kó o kéèyàn lọ kọ́ kó mọ̀ àwọn ẹlẹ́sìn wa kan ní wọ́n ní pé wá mi ìwọ sì rí téèyàn bá wọ́ òòṣà ẹ̀ ó máa rí òòṣà ẹ̀ mo sọ lórí program pé òòṣà ọ̀tọ̀ oyè ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni òòṣà ọ̀tọ̀ oyè ọ̀tọ̀. má torí pé wọ́n ti fi ẹ́ joyè olóòṣà kó sọ pé bóyá o ti mọ̀ nípa òòṣà oyè dádúró òòṣà dádúró ni. ní ojú ìrókò yèyé Ọ̀ṣun ni mo jẹ́ bẹ́ẹ̀ ọba onípọ̀ ló dádé fún mi oyè ni mo jẹ́ yẹn ìyẹn kì í ṣe pé mo rárí òòṣà. bàbá fi ọjọ́ oyè oníyèmájá ni ó jẹ́ tolókun ni ó jẹ́ tígbà ni ó jẹ́ táwo ni ó gbọ́dọ̀ lọ rárí yẹn kó o bá lè mọ kó tó pa ohun tó ṣe. nítorí nígbà tó o bá lọ rárí ò ní mú ìwọ nǹkan tó gbé dání wàá kàn máa mú eléyìí wàá máa mú eléyìí wàá máa mú eléyìí wàá máa mú tọ̀hún lé o ó dìgbà tó bá lọ rárí kí wọn náà tó mú ìwà rẹ̀. Ọlọ́ṣun gbọ́dọ̀ mọ́ká bàbà nǹkan pín lóge bàbà Ọlọ́ṣun gbọ́dọ̀ mú láéláé. Pòròpórò bàbá wọn gbọ́dọ̀ fi ṣe nǹkan Ọlọ́ṣun mú. Mọ́ọ̀tì tó bá ti ní bẹ́ẹ̀ ọkà bàbà pupa nínú Ọlọ́ṣun gbọ́dọ̀ mú. Ìwọ Ọlọ́ṣun tó ń lọ jẹ wanke tó láìkì wanke gan láti máa jẹ tí ń jẹ èèwọ̀. Ìrẹsì àtẹ̀wá lásìkò. Àlàáfíà ara ò ní. Ìrẹsì àtẹ̀wá lásìkò. Tí wọ́n máa ń fi ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ̀mọ̀ kan máa ń fi
pòròpórò bàbá sí omi ẹ̀. Èmi ò kì í fi ṣe dandan mi o, òun mo ṣe béèrè o. Àwọn tó máa ń ta yẹn máa ń ṣẹ́ pòròpórò bàbá máa ń ṣẹ́ sínú omi tó máa fi pọ́n. Okay. Ṣé o a lè jẹ ráìsì àtẹ̀wà a lè ṣe ẹ ti jẹ́ kó máa wọ̀n mí jẹ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́ṣun gbọ́dọ̀ jẹ pòròpórò bàbá. Torí èmi máa ń sìn. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ ṣoògùn ẹ̀jẹ̀ wọ́n èpo kòkó lọ. Epo kòkó. Àbí kó lọ gbóògùn bẹ́ẹ̀ ni. Àbí kó lọ wá torí pẹ̀lú àyà mi já pa mo níyè èmi tí mo láìsí wá ké tí mo ń ṣe fúnra mi. Ìgbé mi ò kí n bọ̀. Mi náà ń jẹ ráìsì àtẹ̀wé mi kọ́ lẹ́ẹ̀kẹ́ kan sí i. Wọ́n wá dín tàṣí pẹ̀lú ìwòrò. Mo ṣe ṣe ẹ̀fọ́ kan sí irúgbòrò ń ké lórí ẹ̀ ní ìyá yóò yá. Mo fẹ́ ká tètè parí kìíní kí n lọ kí. Ọlọ́ṣun gbọ́dọ̀ mú ògì bàbà nítorí ìlera nítorí àìsàn nítorí owó kó bà lè máa dúró. Ọlọ́ṣun tó bá mú ògì bàbá owó ní tó lọ́wọ́ ẹ̀ kó máa ra paracetamol ní kó máa gba dírípù lọ́la kó máa gba dírípù lọ́túnla ni. Torí nǹkan mi ti ń wọnú àgọ́ ara ẹ̀ lọ́ṣun ò lè fẹ́. Àdúrà yín bàbá mi mo dúpẹ́ o. Èmi náà lọ fún yín. Wọ́n lọ fún yín rẹpẹtẹ. Uncle JD ẹ káàbọ̀ sórí ètò. Kalamila thank you. Ẹ ó dàbí pé táwọn Brazil lélẹ́yìí. Mavali Hosia wonderful marvelous. Wọ́n kí yín wọ́n ṣáà wọ́n yín lé fún nǹkan tẹ́ ẹ sọ. Ẹ ṣe gracias. Wọ́n ní gracias yo kálá. Gloria, mucho gracias. Mucho gracias yo. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Ta ló ń gbàwẹ̀ lọ́wọ́? Wọ́n dé, irọ́ náà ń pa irọ́ ló bá dé. Wọ́n láwọn ń gbàwẹ̀ lọ́wọ́ pàtó gbẹ́wọ̀ ẹ̀wọ̀ àti rẹ̀sì. Láwọn gbàwẹ̀ lọ́wọ́ ká má dárúkọ àwọn nǹkan tó àwọn ọ̀dọ́ lọ. Ẹṣinu rúworo pẹ̀lú ẹja àpáàkùn. Mo ṣe ẹ̀fọ́ yẹn kò ṣe mọ̀ kò ní kíní nú kò sí epo kò sí títí ní báyìí ni ó wá ṣolómi gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ mo wá darú yẹn sí. Ṣe rí bàbá tá sọ̀rọ̀ èyí tí mo sọ pé mo jẹ kíní láì tí mo sọ pé ó ń ṣe mí lọ́kàn yẹn. Ṣe rí bàbá fẹ́ ṣe jollof rice tí ẹ bá fi irú sí bàbá Abẹ́òkúta kò ní jẹ́. Kò ní jẹ́. Ó láìkí tó bá fẹ́ ṣe jollof rice and is irú going to be in it irú dára. Jẹ́ kó wá tún gbé lọlé. Irú wà bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣe àìsàn gidi ìwòsàn gidi ní irú jẹ́. Oògùn ara ni àtún ẹ̀jẹ̀ ṣe àtún omi ara tò. A dúpẹ́ lọ́wọ́ ní ìyá mi Adunni oníṣọ̀pọ̀nà aláàánú lẹ́ẹ̀kan sí fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú mi pẹ̀lú gbogbo àwọn àtàjọ wà jẹ́ ẹbí ní agboolé lórí bí ètò nígbà ìwáṣẹ̀ mo ṣe ń tẹ̀síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ ṣé. Tá bá rí ẹni tó fẹ́ pe màmá tẹ fẹ́ béèrè kankan ni àbí tẹ fẹ́ lọ rí wọn lé aago wọn nìyí 0703-091-6586 àbí ìyẹn kọ́ ni nọ́mbà tó yẹ kí n fún wọn. tẹ̀lé wà ókè. Ìlọ́firú I love you locust music àwọn ọmọ London rè I love you. Àwọn ọdọ abẹ irú dà. I love you locust music. Irú dà lọ́bẹ̀ ọ̀dà kí ọmọ ajẹ́ kú. Irú dà pẹ̀lú ògiri. Mi ò lè ṣe kí n má fi ṣe jẹ o mo ní nínú freezer mi ní 24 hours. Ó dà. Lọ́bà fògiri tẹ̀bẹ̀ kò ní ìdí magi. No kò ní ìdí magi.
ìyẹn tẹ̀yìn Ìjẹ̀bú ẹ̀yin Ìjẹ̀bú ọmọ èrè níwà ẹ̀yin lọ́dọ́gìrì o. bẹ́ẹ̀ni ọ ti fi kọ́ mi bẹ́ẹ̀ ni nígbà tí mo yàbàrà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ àdániwáyé. Gbogbo wa dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa fún ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ̀ ń fún wa. Ọpọlọ tí náà ò ní ìjọba, gbogbo ohun tí ẹ dẹ̀ fi kọ́ wa yìí a máa jẹ́ ìwúlò fúnlé ayé wa. A ní jẹ́ aláfetíkọ́ nìkan, à á ṣe kí làwọn sọ. Wọ́n kí yín o, Mami Adunni, thank you for always ma. À ń gbádùn ẹ̀kọ́ yín mà. Àwọn alálẹ̀ a máa fún yín ṣe. Àṣẹ. Ẹ ṣé o. Bó ṣe jẹ́ ìyá mi ló jẹ́ bàbá mi, ọ̀nà méjèèjì lágbà tán. Àwọn òrì bá àtọ̀ nídìílé ìyá, àtọ̀ nídìílé bàbá, àbí kátọ̀ lọ́nà méjèèjì. Àwọn òrì yé ẹ lè ṣe kẹ má tán, ẹ tán níbi kan ṣáàdì. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ ṣé bàbá mi, mo dúpẹ́. Àwọn igba arúnmọlẹ̀ àtúbọ̀ máa wà pẹ̀lú ẹ ṣé fún ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ fún wa. A máa fi èyí ṣe ìlọ. Ẹ fún wa ní ìwúre ìkàgbá ètò ti àṣálẹ́ yìí. Ní àṣẹ Ìdùmarè, ó tún di ọjọ́ 15. Hello, ẹ juwọ́ padà, ẹ juwọ́ ìyá tó ń wò mí. Ojoojúmọ́ lọ́jọ́ máa ń yọ Èdùmàrè. Ojoojúmọ́ lọ́jọ́ máa ń yọ Èdùmàrè. Jẹ́ ká rójú ọ̀rọ̀ ara wa. Àṣẹ o, Èdùmàrè. A máa rójú ọ̀rọ̀ ara wa. Àní dààmú, àní ṣẹlẹ́yà. Gbogbo ayé ò nílò fún wájú. Ìmọ̀ kí leléyìí ò ní kàn wá. Ọ̀tá wa máa pọ̀ sí àwa máa borí wọn. Lọ́jọ́ táwọn bá ti lọ́ta mọ́ àti kúrò yẹn, ọ̀tá wa máa pọ̀ sí àwa máa borí wọn. Àníríkú ọmọ, àníríkú aya, àníríkú ọkọ, a ò ní dààmú. Àṣẹ ọ̀rọ̀ ò ní kú mọ́ yín lẹ́nu ìyá mi. Àṣẹ ọ̀rọ̀ ò ní kú mọ́ yín lẹ́nu. Àṣẹ ọ̀rọ̀ ò ní kú mọ́ yín lẹ́nu. Ayé ò ní pọ̀ ohun yín. Ìkó tí jẹ́ kí pọ̀ ohun dẹ́. Ìkó tí àbá kì í pọ̀ ohun bàbà. Ìkó tí òde kì í pọ̀ ohun òde. Ẹran tápá bá fẹnu sọ ẹnu ọ̀ká ló ń kú sí. Gbogbo tẹ́ bá fẹnu sọ ayé máa gbọ́ sí, ayé máa gbà sí ilé. Ayé ò ní pọ̀ ohun yín. Gbogbo àwa táwa abẹ́ lálẹ́ pátápátá gbogbo orin tá a súnlẹ̀ ní abẹ́lẹ́dà yín lé o. Ẹni bá fẹ́ tí gbọ́ abẹ́lẹ́dà yín ní bẹ́ẹ̀ tí sọ páṣẹ á máa ṣe fún lára. Nítorí àwọn bàbá ní tí wọ́n lè tí mọ́ rí tìmọ̀lá lámọ̀ǹgámọ̀ lọ́tẹ̀sẹ̀ ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fi mọ́ sírí. Ọ̀gá ò ní sọ tiẹ̀ kù sí, ṣèbí ò ní sọ tiẹ̀ kó yẹ. Ábí ìṣòro kì í sọ tiẹ̀ kó dìyà lẹ́ta. Balẹ̀ mú ń dá, balógùrọ̀ ń dá. Ọwọ́ alákẹ́dùn kì í sé mọ̀, ṣìṣẹ́ kì í sóhun ọdún, ẹ̀pà kì í kóhun lẹ̀dà. Ọ̀rọ̀ tó kété bá lẹ̀ sọ nílẹ̀ gbogbo tá a sọ lálẹ́ báyẹn lẹ́dà wò. Àní sére eré òní ṣé wa lágbára Elédùmarè tí bí bá ń lọ níwájú àníbá tó bá ń bọ̀ lẹ́yìn kò ní í bá wa o lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo àwa tí ilẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ lọ́dọ̀ wa nígbà tí ilẹ̀ bá máa ṣú tá bá fẹ́ fẹ̀gbẹ́ sùn oorun ẹ̀ la máa sùn. Àwa tá a gbé mọ́tò tá a ṣe jáde tẹ́ pa wà lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ mọ́tò wò ní forí sọ kò ní forí sọ pẹ̀. Àwa tá a ti wọnú ilé wa ìdágìrì ilé òní kò ní dé bá wa, ikú inú ilé kò ní pa wá, ògùn inú ilé ò ní bá wa jà. Nítorí bógun ṣe wà títí lògùn ṣe wà nínú ilé o. Ògùn ṣe wà títí lògùn ṣe wà ní ògùn títí ò ní pa wá, ògùn tílé ò ní pa wá o. Láàárín ògiri òkú ẹbọra tí ń jẹ́ láfẹ́fà òbẹ́lẹ́kún súnkẹ̀rù òbẹ́lẹ́kún òbó ní mí ṣumí kẹ́rù òbó ní mí onímí ṣumí láàárọ̀ yẹn tó ń sùn èṣù ò ní ṣe wá o kò ní tí wá sẹ́nu fóònù lágbára lọ́wọ́ Elédùmarè. Àti wá bọ́ sí bàbá oṣù kejìlá láwa yìí kò ní dìwà mẹ́rù lọ. Wọ́n ní fún apalẹ̀ oṣù yìí mọ́ ojú wa tó rí àkàtọ̀ kejìlá ojú wa bọ́lẹ̀ ní àkàtọ̀ kejìlá àmọ́ àkàtọ̀ kìíní àtúgbò àdélẹ̀ àtọmọ àtẹbí àtará ànírákòbá ẹni máa kó bá àníbá rìn tó bá bá rìn kò ní rí wa kó bá báyìí àásùn láyọ̀ àjí láyọ̀ lágbára Elédùmarè. Olórí aṣọ wo ní fàyà olórí aṣọ wo ní fàyà ọdún parí lọ ọ̀ní kó àṣetutù ọdún ní gbogbo àgbáyé jákèjádò àgbáyé gbogbo àgbáyé jákèjádò gbogbo Nàìjíríà káfàtà àníwò ogun oníjà wá ogun oníjà ilẹ̀ Nàìjíríà ìdìbò ń bọ̀ a fẹ́ dìbò gbogbo ohun tó bá máa rọ̀ wá lọ́rùn Elédùmarè ó ti ní ká tó lò dẹ̀ ti mọ̀ ká tó mọ̀ wọ́n ló mọ wá ìwọ ló mọ̀ wá wọ́n ló ṣe dá wa ohun tó máa ṣẹlẹ̀ lẹ́lọ́la ìwọ ló mọ̀ èyí tó máa ṣẹlẹ̀ láàrin wákàtí kan sí bàtà wa ìwọ ló mọ̀ kò sí ọ̀mọ̀ràn kan tó mọ yún nù
gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé òun ni ipò ìtọ́ sí má jẹ́ kẹ́mi wá fún lọ má yẹ ká rógun kó gbọdọ̀ jà ní Nàìjíríà táwọn ọmọ wa bá lọ léèwé jẹ́ kọ́ lọ́la kan pọ̀ láyọ̀ ìdìbò tó fẹ́ dì má yẹ ká tó kò tẹ̀gẹ̀ sílẹ̀ ìtẹ̀gẹ̀ sílẹ̀ má jẹ́ kó ṣe tẹ̀gẹ̀ jẹ́ ká rí jẹ jẹ́ ká rí mu à ń lọ sùn lálẹ́ má jẹ́ ká tó dúró má yẹ ká tó dúró sáré mo wá kí gbogbo ilé kó dojúmọ́ Àdùnní oníṣọ̀pọ̀nà ló dá òwúrọ̀ o kí ajíire ká sóore kí ajíire ká sóore eye máa já ó dojúmọ́ ṣe bó dàárọ̀ o kí ajíire ká sóore kí ajíire ká sóore Ọ̀ṣun ó dojúmọ́ ṣe bó dàárọ̀ o kí ajíire ká sóore o kí ajíire ká sóore láyọ̀ ẹ ṣé ìyá mi ẹ̀yin tèmi ọ̀rọ̀ la gbọ́ yẹn lọ́tún lósì ẹ ṣé àmì àṣẹ wà àdúpẹ́ lọ́dọ̀ Olúwa Ọlọ́run Elédùmarè adẹ́dá àṣẹ̀dá ọba tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti rí ètò ti alẹ́ yìí ṣe. Ẹ wo láìkí aṣọ yìí tí n bá sọ pé lẹ́ẹ̀kejì tí máa wọ̀ ní látọdún tí mo ti rà lè bí ìwọ tí ẹ kò sẹ́yìn ìwọ lẹ̀ ń yọjú sí kílẹ̀ ń yọjú sí ẹ má yọjú irun yọjú irun mi náà fẹ́ gbọ́ lọ́rùn dàdù tẹ́ bá ti ra nǹkan tó ṣe dáadáa ju pé ká kàn máa kó gbogbo ẹ̀ lò mọ́ra wọn a máa bá yẹn sọ nínú ètò míì tó ń bọ̀ lọ́wọ́ Christmas ti ń bọ̀ lọ́nà ìjọba onídìí Christmas gift o wọ́n lẹ́yìn tó bá dákẹ́ ajẹ́ kí n gbé kinní kúrò kẹ́ bá lè rojú mi dáadáa wọ́n lẹ́yìn tó bá dákẹ́ tarẹ̀ àbá dákẹ́ Christmas gift please ó yá kó máa rọ̀jò kó máa roll adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀bẹ lẹ́yìn ìmọ̀ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ Tádé ṣe fún Ṣayọ̀ láti ìdílé onígbàgbé níṣẹ́ ọ̀rẹ́ ọlọ́fin mo lè adúrí la bí mọ ọba ìrùkẹ̀dá àti tí mọ ìjòyè mi lọ mẹ́rìnwó pa ẹgbẹ̀rún ẹ̀jẹ̀ èmi lè ṣòwò pọ̀ gbóná wọ́n pàdé ẹni ajé wa ẹjẹ́ kí n tó yà fẹ́rẹ́fẹ́sẹ̀ gbẹ ìyá mi lọ́hùn-ún tápàtápà ìjìnà náà bá bo gbogbo ẹ̀ náà lẹ̀ bóyá lẹ́wọ̀ èmi lọ́mọ ìgbínlá ṣẹnu gbọ̀ngàn jó tápàdùn jó àwẹ̀ tápàdùn gbàdùn jẹ́ báwọn tètè tápà lókìdó èmi lọ́mọ òfòwúrọ̀ dáná kúlíkúlí mo kí wa wípé ká sùn láyọ̀ ká jí láyọ̀ ká nípàdé ayọ̀ èyí tó kù ó tún di ní kòpẹ́kòpẹ́ mi mọ nǹkan tó dé tí gèdèlé àwórì mi mo ṣe ń kàn jọ mọ́ra wọn ni ló bá do díndín àbẹ́ẹ̀rí nǹkan mo jọ mọ́ra wọn ni èmi náà ti ń gẹ̀ẹ́tì gèlè mo ti ń gẹ̀ẹ́tì gèlè gbàlódé but I have my own signatures and I love my signatures I have different signatures mi ò láì pé kí n wà ní pàtí kí n wá orí mi wá jọ tàwọn kan orí mi gbọ́dọ̀ yàtọ̀ náà èmi ọmọ fúnra mi àárín bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ òkúkú dùn àwọn ọ̀nà entity ni mi ò fẹ́ dá lóhùn ẹ jọ̀ọ́ kí ló kọ́ pì ṣé ká padà wá ká ṣe lálẹ́ Friday ara mi yá lálẹ́ mo ní appointment mo sì ní time mo ní appointment pẹ̀lú ọbẹ̀ ẹrú mi tí mo sì gẹ́lẹ́ ìyàwó rí ní tẹ̀tẹ̀lẹ̀ Christmas ń pọ̀ lọ́nà kò ní di ẹnì kankan nínú wa lẹ́rù lọ ẹ jọ̀ọ́ nínú àti lọ síta láti máa lọ náwó rẹpẹtẹ ẹ wọnú ilé ẹ wọnú yàrá yẹ wọnú stọ yẹ wọnú kọbọọdù yín àwọn shirt tẹ rà síbẹ̀ tí ẹ tí ì já ẹ fún àwọn kan àwọn polo tẹ ní tẹ ẹ tí ì já ẹ mú ẹ ráàpù ẹ nǹkan tó máa jẹ ní ojú pépà lọ àní iná àná dànù lágbára lọ èyí tó kù ó di ọjọ́ mìíràn ó di ọjọ́ rẹ̀ ó di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kódà tó di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bóyá láàárín ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yẹn bóyá mo tún lè gbẹ́ lòmíì wá torí àwọn èèyàn ti fẹ́ máa padà wá lóríṣiríṣi torí pé iná tí ń pè ọdún ti kúrò ní ilẹ̀ torí ọdún wọn máa ń papọ̀ nígbà míì
ẹlòmíì ṣe tiẹ̀ lọ́dún méjì ṣùgbọ́n tó bá tún kò láì dè wọ́n ti wọ́n lè jọ máa bá ṣe máa ń ṣèkúrò náà ni so lágbára Ọlọ́run ọ̀bẹ lẹ́kùnmarè Olúwa ò ní fi eléyìí ṣe àṣemọ fún wa èmi ni ọmọ yín ọ̀rọ̀ yín àbúrò yín wọ́n náà lọ rè ọmọ tọ́lọ́run ọ̀bẹ lẹ́kùnmarè tó yọ́nú sí ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ ajíhìnrere tí ò ní òpin ajíhìnrere Elédùmarè tí kò ní òpin an evangelist without frontier ẹjọ ṣé mo ṣe translation yẹn dáadáa mo máa gbé jáde ẹ tó bá gbà á máa trowó èkìsì sí ire o ire kàǹkà ó dìgbà.